MAAMi Productions òpómúléró ti dé o pẹ̀lú sinimá MAAMi tẹ̀ tí ń retí. Tunde Kelani ṣẹ̀ṣẹ̀ parí sinimá MAAMi ni o. Ó ti wá jáde sínú DVD ní tuntun nẹ́nẹ́. Bẹ̀rẹ̀ látọjọ́ Monday ọjọ́ kẹrìnlá oṣù April 2014. Funke Akindele. Olumide Bakare. Oga, sorry for your head. Wọlé òjò inú sinimá ń bọ̀ fún. I look nothing like you. Tamilore Kuboye. Something is really troubling him. Ọ̀dọ́mọdé tó gbára yọ Ayọ̀mídé Àbàtì. Sinimá MAAMi tí Tunde Kelani ṣẹ̀ṣẹ̀ gbé jáde lórí DVD ló wà. Gbogbo sinimá tí Tunde Kelani ṣe ó ti wá wà lórí DVD báyìí fún àgbéléwò. Sinimá tí Oluwa nile apá kìíní apá kejì àti apá kẹta. Ikú táwọn èèyàn ń kú irun malẹ̀ ní ń pa wọ́n. Sinimá ayọ̀ ni mo fẹ́ apá kìíní àti apá kejì. Irú ilé wo ló ń gbé ná? I control the room and the parlor. Sinimá kò ṣeé gbé. Téèyàn bá wá bá yín fúnràn lọ́wọ́, wọ́n lọ́lọ́pàá lẹ máa ń pè. Àwọn wo náà sọ bẹ́ẹ̀ fún ẹ? Saworo Ide. Ọmọ àlè ni ọ́. Kábíyèsí, èmi ò kì í ṣọmọ àlè o. Thunderbolt. Do you know what this can do to me if the medical board finds out? Fún àgbéléwò lábẹ̀rẹ̀ látọjọ́ Monday ọjọ́ kẹrìnlá oṣù April 2014. Ajimsen Integrated Services Limited tó wà ní 115 Nnamdi Azikiwe Estate Ìdúmọ̀tà ló ń tà tó ṣe ń pín. Ẹ tún lè ríra ní MAAMi Productions òpómúléró 16 Sẹ̀ǹdẹ́kàlì Stop-Percent Charity Bus Stop Oṣòdì. MAAMi Productions òpómúléró àwa lòpómúléró sinimá.